àwa ń sọ̀rọ̀ pé nǹkan yóò rí báyìí ẹ̀yin náà ń sọ̀rọ̀ pé nǹkan yóò rí báyìí but ẹ̀yin ní ìṣesí kan ìṣesí tẹ́ ẹ ní ni káwọn èèyàn mọ́ sọ̀rọ̀ nígbà táwọn èèyàn bá rí pé yín ṣàṣìṣe àdẹ̀lé dákẹ́ ẹ̀sìn Ọlọ́run bá ní ní tá gbìyànjú láti ṣe náà ní ká lo ẹ̀kọ́ tẹ́bà wa kò kan wa ṣùgbọ́n àlè dákẹ́ ẹ̀sìn Ọlọ́run bá lélẹ̀ ìṣesí tẹ́ ẹ̀dẹ̀ ní mo gbọ́ orin kan lẹ́nu àwọn ọ̀gá yín wọ́n ní orin yẹn orin tó gbajúmọ̀ náà ni kì í ṣe pé àwọn ọmọ ẹ̀sẹ̀ kọ́ kódà orin làásùrù orin àtìgbàjà ìlíyà gan ni so kì í ṣe pé bóyá orin tó ṣe pé bóyá àwọn ọmọ ẹ̀sẹ̀ wa kọ́ tí àṣẹ̀ṣẹ̀ wa mọ̀ ní lónìí ṣùgbọ́n torí pé àwọn náà ń lò láti forin yẹn ṣẹ̀rí orin làásùrù àlìjà ìlíyà òun ni so orin yẹn gùn gan bíi 21 àbíyá àti gan ni òun lórí yẹn ẹgẹ́ tí ní sìn ṣùgbọ́n bí kan péré lèmi fẹ́ lò ní òun fẹ́ lò ń bẹ́ tó dẹ̀ jẹ́ sí tẹ̀mọ́ sí òun náà ni ibi tó rí yẹn ti ń sọ wípé wà nú kírò ìṣí iná àlànà sí qawlahum wala yunkiruna al-qawla hina naqulu wala yunkiruna al-qawla hina naqulu ó sọ wípé wà nú kírò ìṣí iná àlànà sí qawlahum ó láwa tẹ́wọ́ yìí ó táwọn èèyàn bá sọ̀rọ̀ a lè ní orí bẹ́ẹ̀ tó bá wùwá táwọn èèyàn bá sọ̀rọ̀ àwa lè sọ pé tẹ́ ń sọ kò rí bẹ́ẹ̀ ní tiwa wala yunkiruna al-qawla hina naqulu wala nunkiruna al-qawla hina naqulu ẹni wá sọ wípé ṣé ẹ wá rí àwa ní tiwa o wala yunkiruna al-qawla hina naqulu ṣé ra wa táwa bá sọ̀rọ̀ kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ kó da ọ̀rọ̀ tiwa yẹn nù nígbà táwa bá sọ ìṣesí yín ni ẹ̀yin náà tún wá fi kọrin jáde wípé tá a bá sọ̀rọ̀ kò sẹ́ni tí yóò sọ wípé táwa bá sọ̀rọ̀ àwa lè da ọ̀rọ̀ àwọn èèyàn nù yes wọ́n sì lo kìíní yẹn nìyẹn àwa lè ṣe kíni o àwa lè da ọ̀rọ̀ àwọn èèyàn àwa lè dànù wọ́n ní ṣùgbọ́n wa o àwọn èèyàn ò lè dọ̀rọ̀ tiwa nù nígbà tá a bá sọ̀rọ̀ torí wípé àwọn ò lè sọ tí ò dá bẹ́ẹ̀ ni èèyàn lè sọ lẹ́nu rẹ̀ pé òun ò lè sọ tí ò dá ṣùgbọ́n àwọn yóò mọ̀ pé àyìn tó sọ yóò dá a jẹ́ pé táwọn èèyàn bá dictate pé ní téèyàn sọ ò dá wọ́n lè ṣe ìkárò rẹ̀ yẹn náà wípé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ò dá ni ẹ má bá wa lò nílẹ̀ Yorùbá mọ́ pẹ̀lú irú àwọn orin báyìí wa nunkiru in shi'na 'ala an-nasi qawlahum àwa lè dá ọ̀rọ̀ àwọn èèyàn nù wala yunkiruna al-qawla hina naqulu ṣùgbọ́n wa o ẹnìkan kan ò gbọ́dọ̀ dá ọ̀rọ̀ tiwa nù wallahi ẹ̀sìn Ọlọ́run sí ẹ̀ lọ́bẹ̀ ẹni tá a lè dọ̀rọ̀ rẹ̀ nù ọ̀rọ̀ Ọlọ́run bọ̀ èèyàn tá a lè dọ̀rọ̀ rẹ̀ nù jàre òun náà lọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà nìkan lànábì o kọ́nà kó bá wa ṣe kẹ́ àti gẹ̀ fún ànábì wa Muhammad ẹ rí wípé lánàá níbi ọwọ́ ọ̀rọ̀lẹ́ àná ó gbilẹ̀ ó káàkiri ayé wípé wọ́n ní wọ́n rọ́ṣù wọ́n rọ́ṣù níbi after 7 sẹ́rí ẹ̀ṣẹ̀ àwọn èèyàn tó kàn jà wá lógún la fi mọ́ sọ̀rọ̀ ńgbà mí bí bẹ́ẹ̀ kọ́ kìí ṣe pé tó nǹkan kan bá ṣẹlẹ̀ sí wọ lórí ẹ̀sìn rẹ yóò ṣàkóbá fèmí ṣùgbọ́n a mọ̀ wípé táwa náà bá ní ká dákẹ́ ní gbogbo ìgbà gaskiya yóò ṣàkóbá fáwọn ẹlòmíì ẹgẹ́ ti ní sin báyìí sẹ́rí wọ́n náà rọ́ṣù lánàá láàrin àwa àti yín tá a sì jọ ń páyọ̀ Ọlọ́run ọba kápẹ́lú rẹ̀ fẹ́ páyọ̀ Ọlọ́run sẹ́yìn ó sọ wípé oṣù tẹ́ ẹ rí ń o oṣù àná ni ní tàjọ mọ́lẹ̀ Yorùbá ni o sẹ́dáwọn èèyàn òfin nǹkan ti wà báyìí tó jẹ́ pé gbogbo wa ti jọ mọ̀ ṣùgbọ́n tó bá di ìgbà tí wọ́n bá fẹ́ da nǹkan rú ẹgẹ́ tí nísìn tó bá di ìgbà tán bá fẹ́ da nǹkan rú wọ́n dẹ̀ change protocol tí gbogbo ayé mọ̀ tẹ́kùn ló gbọ́pọlọ ayé mu látìgbà tán ti bí èmi tá a ti gbọ́njú nílẹ̀ Yorùbá yìí gbogbo wa la mọ̀ wípé oṣù tó yọ lọ́jọ́ àkọ́kọ́ kò lè rí báyẹn láyé gbogbo wa la mọ̀ náà gbogbo wa la mọ̀ ṣùgbọ́n wọ́n pe kinní kan ní kí nǹkan ó ti bàjẹ́ àwọn olóyìnbó wọ́n pè ní ká sọ pé damage control
kí nǹkan ó ti bàjẹ́ káwọn èèyàn kan wá ọ̀nà wo náà lè fi dọ́gbọ́n láti fi tún ṣe. Wọ́n náà ń pè náà wọ́n rí oṣù láago méje aago méje alẹ́ nílẹ̀ Yorùbá wa ń bíṣẹ́ o aago méje alẹ́ táwọn Sultan of Sokoto gan bá ń wá oṣù wọ́n rí pé wọ́n yẹ kéde fíjọ́ wọn fi di 8:30 9 o'clock àwọn arọ́sù lọ́dọ̀ ti wá láago méje alẹ́ ẹ sára wọn tó sà post ẹ̀ wọ́n tún fi táìmù sí sálẹ̀ rọ́sù òjò lásìkò yẹn ẹ jọ̀ọ́ ẹ bá wa share program nítorí tọ́lọ́ like love and share fún àǹfààní àwọn èèyàn míì náà. Ṣé wọ́n lè rí ní tèmi ò nífẹ̀ẹ́ sí ni pé o lè sọ tó bá wù ọ́ o lè fẹnu rẹ sọ tó bá wù ọ́ sáré wọ papọ̀ that is my own point of view but àwọn nǹkan kẹwàá tó ṣe wípé ìtọ́pọ̀lọ wa gangan tá a ti mọ̀ ní o ẹ̀yin ò wà fẹ́ dọ́gbọ́n láti gbé kúrò tó bá ti dìgbà tẹ́ ẹ bá ti jì sọ́fín àṣìṣe torí pé ẹ fẹ́ padà torí pé ẹ fẹ́ ṣe kí ni torí wípé kí ni o torí wípé ẹ fẹ́ ṣe kí ni o torí pé ẹ fẹ́ padà. Ẹ̀yin náà mọ̀ náà ibo ni oṣù ti máa ń rí bá ní kí ni o ní oṣù ẹjọ́ mò ń bọ̀ ibo ni ibo lóṣù ti máa ń rí bá ní kí ni o ní oṣù òjò tí máa ń rí bá gbogbo èèyàn ló mọ̀ náà and ẹ̀yin èèyàn wa jẹ́ kí n sáré clear ẹ̀yin ní kinní kan ìyìn tí mo fẹ́ sọ yìí wọ́n mọ̀ èmi náà sì mọ̀ wallahi wọ́n mọ̀ ṣé alápọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń bọ̀ ta pé ẹ òní làwọn ó sọdún ọgbọ̀n làwọn ó gbà yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ò gbà àwẹ̀ lánàá o bọ́n ṣe mọ́ ṣe nílẹ̀ Yorùbá nìyẹn tó bá ti dọwọ́ rú o ọmọ Yorùbá gidi là wá tá a sì dàgbà sínú ilẹ̀ Yorùbá níbi tó jẹ́ ilẹ̀ Yorùbá gangan wọn ní gbàwẹ̀ o yes wọn ní gbàwẹ̀ lẹ́yìn tó ṣe wípé ààwẹ̀ kanlẹ̀ ti sú tẹ́lẹ̀ ààwẹ̀ kanlẹ̀ ṣe kí ni ààwẹ̀ kanlẹ̀ ti sú tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ààwẹ̀ ti sú wọ́n tó wá ní ká máa fẹ́ yọ kan kún wọn ní gbàwẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wò wọn ṣùgbọ́n wọn lọ sí ìdí lónìí mo rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣẹ́rí mo ti sọ kíní kan síwájú wà nunkiru ìṣínà alánàṣe kọ́ọ̀là nǹkan lọ́rọ̀ yìí gẹ ẹ̀yin lè sọ̀rọ̀ báwa ṣe ń sọ pé nǹkan yìí ò da ṣèbí bẹ́ẹ̀ lẹ́yìn náà ń sọ pé táwa náà sì ò da wá ìtẹ́yìn wà ní problem táwa bá ti sọ tiwa bí ìgbà tó ṣe pé yẹn kò yẹ káwọ́ ó sọ̀rọ̀ ẹ̀yin sì lè sọ̀rọ̀ so make any sense ni ló àwa náà sọ nǹkan tá a sọ torí àwa náà tún gbọdọ̀ ṣe nǹkan kọjá bọ́lọ́run àtànábì bó ṣe fẹ́ ẹgẹ́ ti ní ìsìn báyìí ẹgẹ́ ti mi and ẹ má bínú ńgbè pọ́gbọ̀n láàgbà kí lẹ́yìn wulẹ̀ tó ń wóṣù fún lánàá ọ̀rọ̀ tẹ́ni yìí sọ gan ló ṣe dín rántí ọ̀rọ̀ ó ní ẹ wàláì eléyìí tó pe wallahi ó ní it was yesterday moon you don't know how to look for the moon go and learn how to look for the moon gbogbo tó sọ èmi ò rá burú ń bẹ wàláì tó kàn pé nìkan ó ní ẹyọ kan tó burú ń bẹ ò bá ti mọ̀ pé wallahi ò bá ti mọ̀ ṣe kí ni o ò bá ti mọ̀ pé wallahi ẹ wá mọ̀ wà wọn alábòsí àwọn èèyàn yìí o ẹ̀yin kan yìí lẹ́yìn láàlè tẹ̀lé Saudi ìsìn yìí báyìí ẹ wá ń tẹ̀lé Egypt ẹ mọ̀ wọ àwọn èèyàn ẹ̀yin yìí lẹ sọ pé àlè tẹ̀lé Saudi tí Saudi bá rọ́ṣù o ẹ̀yin yìí lẹ wá ń tẹ̀lé Egypt ẹ̀yin yìí lẹ ń tẹ̀lé Yemen ẹ̀yin yìí lẹ ń tẹ̀lé Iraq ẹ̀yin yìí lẹ wá ń tẹ̀lé Oman ẹ̀yin yìí lẹ ń tẹ̀lé Libya níbẹ̀ ṣe ń sọ torí pé kí ni o torí wípé ẹ fẹ́ fi rinlẹ̀ pé àló ní lọ́dún ṣé Iraq ní Nàìjíríà ẹ̀yin tẹ́lẹ̀ àlè tẹ̀lé àwọn tán ń wá oṣù nílẹ̀ Haúsá tẹ́ pé sẹ́tàn ṣe ń ti wọn nu lẹ́wà lọ ń tẹ̀lé àwọn ará Egypt lẹ́lọ́ ń tẹ̀lé àwọn ará Iraq does it even make any sense? ẹ tẹ́lẹ̀ àlè tẹ̀lé Saudi ẹni ìlú wàhálà ẹ̀yin náà àjọ agree ó ṣe wá dò ní yìí torí wípé nípa àwọn ìlú kan náà wà wọn and again wọ́n ti rọ́ṣù nílùú tiwa ìwọ kan ò kàn lè dáyọ ìwọ gẹ́gẹ́ bí ta ni ìwọ kan ò kàn lè dáyọ nínú rẹ̀ mo tún tọrọ tí mo sọ yìí mo tún tún sọ ní tó bá ti mẹ́yìn sọ̀rọ̀ lórí tẹ́ rò pa àwa ṣe ń ṣáìdì ọ̀dọ̀ tiwa tẹ́ ní ó rí bẹ́ẹ̀ táwa sì mọ̀ pé bó ṣe rí nìyẹn
o kọ́kọ́ tó bẹ́ẹ̀ náà kẹ́yìn wá máa sọ̀rọ̀ kẹ́ láwo gbọ́dọ̀ sọ̀rọ̀ àmọ́ dákẹ́ fún yín ni who wanna be self gangan who wanna be àmọ́ wẹ̀yìn ràn báyìí láti máa ba ẹ̀sìn àwọn èèyàn jẹ́ láti máa ba ojú pọ̀nà táwọn èèyàn gbà jọ́sìn jẹ́ àwa sì gbọ́dọ̀ dákẹ́ ẹ̀yin gẹ́gẹ́ bíi ta ni bí àṣà fún àwọn àgbà Dr. Sharaf kọ́lọ̀ járe wọn pẹ̀lú dáadáa so nísì agree o pa lè tẹ̀lé Saudi aláàtí gbọ́ àwa náà wulẹ̀ kí n tẹ̀lé Saudi bẹ́ẹ̀ àwa náà kí n tẹ̀lé Saudi ṣùgbọ́n why tẹ́yìn wá fẹ́ tẹ̀lé Egypt ní ìsìn Egypt tá fẹ́ tẹ̀lé yẹn kọ́ ni issue gan lọ́dọ̀ tèmi Nàìjíríà àti Rọ́ṣù ẹ̀yin kan ṣe wá dáyọ lábalábì kan torí pé ẹ fẹ́ padà lórí àṣìṣe tẹ́ ẹ ṣe lórí àṣìṣe tẹ́ ẹ ṣe ẹ sì wá mọ́ wò ó ẹni tó rí bíi tàwọn èèyàn yìí náà ní Egypt o in tóun sọ ni wípé àná lọ́dún ní Egypt bí Sultan náà ṣe wá rí Nàìjíríà ẹni tó rí bíi ibà náà nílùú tí wọ́n wá kéde pé rárá wà náà kọ́ lọ́dún o tó ráwọn òrósù níjẹta o òní yìí lọ́dún tàwọn ẹ gbọ́ kí nìyẹn yé mo fẹ́ kẹ́ gẹ́ẹ̀tì nǹkan kan ṣé ẹ rẹ́ ń tó rí bíi ìmọ̀ bóyá ọ̀rọ̀ tí mo sọ ìmọ̀ bóyá ó clear má bínú o ṣé ẹ rí ẹni tí àwọn tí wọ́n ń sọ pé àní ọgbọ̀nlá gbà lọ́dọ̀ tí wọ́n ń bí irú wọn kan náà tí ń bẹ ní Egypt òun ti sọ wípé 29 ni ẹ gbọ́ mi bóyá ọ̀rọ̀ mi yé irú wọn kan náà tóun náà ń bẹ ní Egypt òun ní 29 la gbà bí Sultan ṣe wá jáwọn eléyìí nítàn mọ́ nígbà tán Rọ́ṣù tó kéde pé 30 òun la 29 la gbà àná lọ́dún o ṣe mọ̀ pé wọ́n jẹ́ onítàn mọ́ ni ẹgẹ́ ti ní ìsìn báyìí bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe jáyẹn náà nítàn mọ́ wípé 29 òun kọ́ la gbà ó 30 ni so irú wọn tó fẹ́ẹ̀lì ń bí náà ní irú wọn tó fẹ́ẹ̀lì ní Egypt o lẹ́yìn tó fẹ́ mọ̀ tẹ̀lé nísìnyí o ó fẹ́ẹ̀lì ní o irú wọn ní o òun wá fẹ́ẹ̀lì ló fi di 30 ìjọba àwọn tó wà nídìí kákéde oṣù náà kéde pé 30 ni wọ́n gbà ní Egypt àwọn tó sì ń kéde oṣù tán ní ìkápá láti kéde rẹ̀ tọ́lọ̀ sí tí ìfẹ̀yìn bẹ́ẹ̀ àwọn náà kéde rẹ̀ nílùú tiwa náà níbí wípé 29 la gbà kìí ṣe 30 la gbà irú wọn ó ṣe mistake ní Egypt ni náà fi wá kéde pé rárá o ẹ mọ́ dẹ́ntí sọ̀rọ̀ lóhun o 30 la gbà ìyẹn ní Egypt ẹgẹ́ tí nísìn so ẹ lọ bí ọ̀pọ̀lọpọ̀ wọn gbàwẹ̀ lánàá mú tí mò ń sọ náà ilẹ̀ Yorùbá tá a jọ wà nílẹ̀ Yorùbá tán bí mi sí nílẹ̀ Yorùbá tí wọ́n bí mi sí tí mo dàgbà sí wọ́n gbàwẹ̀ lánàá ọ̀pọ̀lọpọ̀ mo sọ o and sẹ́rẹ́ àwọn tí wọ́n ń post yẹn ìjọ Monday ní ìdí wa solidarity ìdí ni mo rò pé solidarity ìdí ni láti fi tẹ̀lé ẹ̀ńtà rògbòhùn là ń tẹ̀lé kádẹ̀ show rẹ̀ wípé kò sí o nítorí kò sí o Allah ń bẹ pẹ̀lú rẹ̀ sẹ́ ìyìntàn fẹ́ ṣe lásán nù. mo rò pé ìwádìí ń sọ fún ọ ìkan sọ pé àwọn ti gbàgbé àwọn ti sọdún kẹ́mi mọ́ sunkún káàkiri no problem àṣà àbẹ̀lọ Ọlọ́run jẹ́ wò rí ọ̀ràn ẹ̀kún no problem Ọlọ́run jẹ́ ọ̀ràn ẹ̀kún Jésù tó fún tó bá gbààwẹ̀ lánàá ẹ̀san rẹ̀ ń bẹ lọ́dọ̀ ẹni tó pọ̀ láṣẹ kó gbààwẹ̀ ní o kò sí lọ́dọ̀ Ọlọ́run a sì tún ran kan kọ́lọ́ mọ́ fìyà jẹ lórí kó gbààwẹ̀ lọ́jọ́ ọdún àtúnbọ̀ ọbẹ̀ náà lórí yìí gan ni kọ́lọ́ sì mọ́ fìyà jẹ lórí kó takà sí Ọlọ́run àtànábì rẹ̀ torí òun ló ní ká fọ́lọ́ àwọn tán kéde oṣù ẹ ṣeun make up aid ni so àbí solidarity aid gan la lè pè solidarity aid solidarity fún ẹ̀ńtà ròpá àgbà fún kó mọ́ bá àjọ nìkan ṣe báyìí náà mọ̀ pé Yorùbá sọ pé kèé burúburú kó mọ́ kó ẹnìkan mọ́ ni ẹ bá wa share program nítorí tọ́rọ ẹ bá wa share rẹ̀ fún àǹfààní àwọn èèyàn mi náà like love and share ẹ gẹ́tì mi kèé burúburú kó mọ́ kó ẹnìkan mọ́ ni onírú ìdí táwọn míì fẹ́ kínú wọn lónìí o mo fọlọ́ wọn bá tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ búra amọ́ra wà wọ́n bìlífù nù páwọn sọdún lónìí alẹ́ lomi ò gbààwẹ̀ lánàá ṣùgbọ́n ó fẹ́ ṣe solidarity to the core jọ náà wá sọ pé òun náà lọ kí ìdí ní kíni òun lọ kí ìdí lónìí
ẹsẹ̀ ẹ wá wò gangan àwọn Sultan of Sokoto ẹ mọ̀ wọn nǹkan o àwọn Sultan of Sokoto tán kéde oṣù yìí tó bá jẹ́ wípé wọ́n bá ṣe mistake ni Ọlọ́run ti ní àtẹ̀lé wọn ọrùn wọn ló wà bí ìgbà tó bá kírun lẹ́yìn ìmáàmù tí ó lálùwàlá ni ìwọ òsì mọ̀ débi sẹ́ àní wọn ṣàṣìṣe oṣù táyé rí lánàá gan tún fi ń rinlẹ̀ fún wa wípé kíni o wípé wọn ò ṣàṣìṣe ẹ wá já bí iná ó sì jẹ́ páwọn tó wà ní sáìdì ọ̀dọ̀ yìí nìkan òun náà nírúurú ríhun tí ò sẹ́lómi tó kàn wà neutral tí ò ní affiliation pẹ̀lú mọ́ ẹ má bínú tí n bá ṣe fóun sọ o tí ò wá affiliated pẹ̀lú sáìdì ọ̀dọ̀ yìí tóun náà nírúurú ríhun tó bá jẹ́ pẹ́sìn ni ìrò pé àwọn èèyàn get point mi ó sì jẹ́ pé nǹkan tá a rí òun ni ẹni tó ṣe wípé òun náà wà affiliated lọ́mọ yín o ṣùgbọ́n òun tún yapa pé rárá o ìtẹ̀lé wọn ń bí wallahi tallahi summa billah alladhi la ilaha illa huwa mo rẹ́ nìkan tó ní olólùfẹ́ bàbá báyìí ni mi o ṣùgbọ́n èmi ò gba 30 mo sì mẹ́ni kódò mọ́ kọ́mẹ́ǹtì against wa ni àwọn àmúnọ́ọ̀sì àwọn 30 wo ló wulẹ̀ bẹ̀ gbá tẹ̀lé táwọn ẹ̀gbọ́n ti súyẹ tó fẹ́ bá fẹ́ yọ kan kún ẹtún fẹ́ bá fi ẹyọ kan ẹtún fẹ́ bá fẹ́ yọ kan kún àní ìbéèrè tó ya abira wa ẹjí kíní yóò jọ clear sí wa ó sì jẹ́ pé àwọn tó wà ní sáìdì ọ̀dọ̀ yín yẹn náà ní rúròrí nìkan tó ń pè mí kó dákọ̀ ẹnìkankan ìwọ náà ló kàn ń pariwo látàárọ̀ ń bí ìdákọ̀ èèyàn ìdákọ̀ ẹnìkankan ìwọ náà ló ń pariwo bí kan ṣe wá lánàá tó fẹ́ mọ́ bú mi náà mo sì bí pé sáwẹ̀ ní gbú ọ ni tó dẹ̀ pé wọ́n gbàwẹ̀ lánàá according to them ó sì jẹ́ sáìdì ọ̀dọ̀ yín ṣe àgbóyẹ ká lè ráwọn kan táwọn kan wà neutral tí wọ́n nírú irú báwọn ṣe ríhun táwọn náà sọ pé àwa náà gbà wẹ̀ o ẹgẹ́ tì mí àwa náà ṣe kí ni àwa náà gbà wẹ̀ ẹ̀rẹ̀ gan ní lágbájá ló ráìtì kí ló kàn wá tí wọ́n ráìtì wọ́n rọ́ǹgì jẹ́ kí n sòdodo fún ọ tó bá jẹ́ pò ní lọ́dún tó gbélé yìí tó bá jẹ́ wípé òní yìí bá lọ́dún tí ò kì í ṣe àná tó bá jẹ́ pé lódodo ní Nàìjíríà gan 30 la bá gbà bẹ́ẹ̀ ṣe ti sọ́lẹ̀ pé 30 lẹ́gbàún kápọ́gbọ̀n la bá gbà tá a gbàwẹ̀ lánàá tó wá jẹ́ pò ní lọ́dún àyìn tẹ́ ń kéde 30 la gbà ṣe tó sọ fún yín wallahi ẹ̀ tún rọ́ǹkì jẹ́ sẹ́ni tó tún sọ 30 la gbà tó bá wá jẹ́ pé wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wí pé lódodo 30 la bá gbà òní yìí báyìí la ṣẹ̀ṣẹ̀ túnú ẹ̀tún rọ́ǹkì torí pé ẹ̀ ní ẹ̀tọ́ láti mú déètì ilẹ̀ fún gbàtà ṣẹ́ẹ̀rẹ́ rí ẹjẹ́ ń sọ fún yín ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀ ẹ̀yin tẹ́ẹ̀dà wọn dé ṣe rí ibi tó gbé yín dé a ti sọ fún yín wípé a ṣe kí ni o a ti sọ fún yín wípé ẹ mọ́ ẹ jẹ́ má bínú ìkan náà ọmọ mi náà kọjá wọ́n fẹ́ wá rí mi wọ́n fi sọ fún pé mò ń ṣe program lọ ẹ má bínú tó lọ so ibo ni kí mò ń sọ̀rọ̀ lọ ni wípé kìí ṣe 30 àbí kí náà ti pè tó sọ pé àgbà ń ṣe tó bá rí bẹ́ẹ̀ wọ́n wrong ṣé wá rí ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀ ìwọ tó dà wọ́n dé sórí ibi tó gbé ọ dé à ń sọ fún ọ ẹ̀tọ́ lọ́lọ́run àtànábì ó ti ń gbé ọkọ lọ́lọ́run àtànábì yìí o torí pé o fẹ́ ṣe solidarity torí pé o fẹ́ ṣe kíni torí pé o fẹ́ ṣe solidarity òun fàlù kíámọ̀ rẹ o fi ń ta kite èmi ń sọ̀rọ̀ fún yín tó bá pẹ́ Sultan bá ṣe mistake o kákan bá ṣe mistake ni kò tó kàn mí tọrọlọ àtànábì àṣẹ tó pa mí ni pé àwọn tán kéde oṣù nìyẹn àní bí ìmáàmù tí ò lálùwàlà tó kírun fún mi ni ọ̀run rẹ̀ ló wá kò kàn mí débi wọn ṣe mistake ṣùgbọ́n yìí kí ni ń ṣe yìí ni pé tọ̀dọ̀ wa báyìí ni ó lékè tọ̀dọ̀ àwọn èèyàn ò lè lékè
wípé kò sí ẹ̀rí bẹ́ẹ̀ sí ẹ̀ sí sọ fún gbogbo ilẹ̀ Yorùbá ngan ó tó lọ́pẹ́ ẹ wá lọ mọ́ bẹ́yìn ẹnìkan sọ pé how can we know that you too is right ó sì kọ right ó sì right lélẹ̀ àbí Bukky right dey play ṣé right lélẹ̀ àbí Bukky right so ẹ get this báyìí kọ́lọ́run bá subhanahu wa ta'ala kó kún wa lọ́wọ́ táwọn ìlú míì tí wọn ò bá kírun lónìí tí wọ́n ṣe kíni tí wọ́n kírun lánàá tán fẹ́ kí lónìí odidi ìlú wọn lápánupọ̀ pé wọn rọ̀ṣù wà náà odidi ìlú tiwa àpánupọ̀ wà kan rọ̀ṣù ẹ̀yin nìkan lẹ sọ pé ẹ̀rí ti yín torí pé ẹ fẹ́ tẹ̀ láwọn tán kéde oṣù sáìdì tí yín nìkan náà wà ní àfẹnukò ti wà wípé ẹ ní kírun lánàá o sáìdì ọ̀dọ̀ yín nìkan ni. You people are just too funny. Funny gan. Ẹ wo ìdí mo kàn fẹ́ clear ohun nìyẹn alákọ̀ọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ò gbààwẹ̀ lánàá. Ẹlẹ́ẹ̀kejì ẹ stop àti mọ wùwá ẹ̀yin lè sọ̀rọ̀ pé n táwa ń sọ ẹ̀hún ló right ẹ̀yin lẹ right àwa wrong kò sì respect káwa náà mọ́ ṣàlàyé fáwọn èèyàn nípa ẹ̀sìn wọn. Bákan náà ó ṣe jẹ́ pé sáìdì ọ̀dọ̀ tí nìkan náà ní rúròrí yẹn lódìdí Nàìjíríà kì í tún wá ṣe gbogbo sáìdì yín o more than 50% ni ò lọ pẹ̀lú yín more than 50% nínú gbogbo yín náà tún ni o more than 50% náà lọ pẹ̀lú yín. Ẹlẹ́ẹ̀kẹta ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ rí wọn gbààwẹ̀ lánàá solidarity aid òun náà fẹ́ lọ kí lónìí torí àwọn náà believe nù kíní yẹn àwọn kan believe wípé àwọn ṣẹ́ báwọn ṣe náà nù solidarity eléyìí tó tún tẹ̀lé ni wípé abẹ́lọ́n kó má fi yàpò gbààwẹ̀ lánàá jẹ́ ọ́ torí jọ ọdún ni haramu sì ni kí mùsùlùmí kó gbààwẹ̀ níjọ ọdún ṣùgbọ́n abẹ́lọ́n kó má fi yà rẹ̀ jẹ́ ọ́ ṣùgbọ́n kọ̀nfàmù ní wípé lẹ́sẹ̀ ni ọ́ ẹ̀sìn là ń ṣàlàyé fáǹfààní àwọn míì dandan kìí ṣe torí tiẹ̀ kan làwọn fi ń sọ kìí ṣe torí tiẹ̀ torí àwọn tó ṣe wípé àwọn ní tiwọn wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwa yìí náà náró pa lè ṣàlàyé ẹ̀sìn fáwọn àlè dákẹ́ ẹ̀sìn yọkù òun tó ń tún sọ wà nunkiru in shi'na 'ala an-nasi qawlahum wa la nunkiru al-qawla hina naqulu ẹ lọ yọ kúrò ẹ̀yin lè sọ̀rọ̀ kẹsọ pé àwọn èèyàn tán sọ òrí bẹ́ẹ̀ ṣùgbọ́n kankan ò gbọ́dọ̀ sọ pé ntẹ́yìn sọ òrí bẹ́ẹ̀ níjó síjó ìyẹn ti lọ o kò rí bẹ́ẹ̀ mọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ sí lọ́kẹ́ Egypt náà sá gbàwẹ̀ lánàá Egypt náà sá gbàwẹ̀ lánàá Oman náà gbàwẹ̀ lánàá kíní kan gbàwẹ̀ lánàá ijó lẹ tún bẹ̀rẹ̀ sí ń tẹ̀lé Egypt lẹ́yìn tẹ́ ẹ láàlẹ́ tẹ̀lé Saudi ẹ̀yin tẹ́ ẹ láàlẹ́ tẹ̀lé Saudi ẹ wá sọ pé ń tẹ̀lé Egypt torí wípé àwọn sì re ìlú wọn ó rí pé mẹ́ta mo sọ lódìdí òun làpanupọ̀ wá wípé kò sọdún lánàá ìlú tiwa lódìdí òun làpanupọ̀ wá wípé ọdún wà àfẹ̀yìn apá kan lágbègbè ibì kan ẹ̀yin oní solidarity aid ẹ kó ojú lọ́nà yìí dì yín o Ọlọ́run bá subhanahu wa ta'ala yóò dúró tẹnì kọ̀ọ̀kan wa ṣùgbọ́n wọ́jọ́ ojú tẹ́sìn rẹ̀ gbogbo àwọn mufutau tó sì fẹ́ mọ̀ ṣàkóbá fáwọn èèyàn ẹ̀yìn lẹ́ni 3 hours before kí Saudi tó kéde oṣù Saudi náà lọ wa o ló ti ní wọn lè rọ́ṣù lónìí wọ́n wá rọ́ṣù tán ẹni Mercury ni Mercury picture corporate picture lasco afisco ẹ ló ná rí o ṣàpáyọ lọ́hùn ẹ bá fẹ̀sẹ̀ àwọn èèyàn ta káìtì tán òun kálukú ìfẹ́ jí kíní yóò gùn jù báyìí lọ mo fẹ́ káyà Kùránì nìkan wọ́n tún wá ta káyà Kùránì mà tún fẹ́ kà mí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn báyìí ní ó dùn sọ́run wọn á jẹ́ gbọ́dọ̀ kí á mọ̀ pé ẹ̀yin lẹ kó bá wa ṣùgbọ́n àwa náà ń sọ fún wọn náà ní ìsìn o ìwọ náà mọ̀ kó bára rẹ torí o ti rí àwọn tó sọ fún wọn náà wípé o fẹ́ kó bára rẹ rèé o ìwọ náà o mọ̀ kó bára rẹ àbí Allah subhanahu wa ta'ala kó dúró tẹnì kọ̀ọ̀kan wa kó dẹ̀ ṣàánú fún ẹnì kọ̀ọ̀kan wa àárí jù báyìí lọ lónìí ṣùgbọ́n ẹ bá wa share program yìí ó wá kú kíní kan tí mo fẹ́ sọ ẹ ṣeun kọ́mẹ̀ntì ẹni ìlójú ìrántí torí mo fẹ́ sọ a fẹ́ bi yín béèrè kan pẹ̀lú tẹ́ ń ṣe yìí
why tẹ́ kì í ṣe bẹ́ẹ̀ àyàfi inú Ramadan nìkan láwọn oṣù mi Muharram Safar gbogbo àwọn oṣù yẹn why tẹ́ kì í ṣe 30 ni o 29 ni o 20 kìíní kan ni o why tẹ́ kì í ṣe bẹ́ẹ̀ ó wà lára tí mo fẹ́ clear tó ra gbọ́dọ̀ mọ̀ àwọn sultani council yìí sì rèé oṣooṣù ọ̀nà mójútó sù oṣooṣù òun làwọn yẹn mójútó sù ẹgbọ́n tí mo sọ dáadáa o ó sì jẹ́ pé àsìkò Ramadan nìkan lẹ́yìn interest inú oṣù torí pé ẹ fẹ́ dẹ́sẹ̀ àwọn èèyàn rú ẹ fẹ́ káwọn èèyàn rò wípé aláṣẹ lẹ́yìn náà tí ó sì sáṣẹlẹ̀ ẹ dúró Ọlọ́run lè nìkan gbẹ̀yìn náà sí kó ti sultani wa á tẹ̀lé yín o á tẹ̀lé yín tẹ́ bá sá ti jẹ́ mùsùlùmí ẹgẹ́ ti ní ìsìn ó ṣe jẹ́ táìmù yẹn nìkan lẹ mọ́ mójútó àsìkò àràfà ńkọ́ o sẹ́yìn náà lẹ́ declare jọ́ta sàràfà fún wa o àbíbó o àsìkò àràfà sẹ́yìn náà lẹ́ declare rẹ̀ fún wa àsìkò àràfà pẹ̀lú táìmù tẹ́ ti mú báyìí sẹ́yìn náà sàlẹ̀ declare ẹjọ́ àràfà fún wa báyìí o ó ṣe jásìkò Ramadan nìkan lẹ mọ́ wá oṣù ẹ̀dẹ̀ lọ wo àwọn sultani yẹn kódà mo láwọn èèyàn tó ṣe pé ojoojúmọ́ náà máa posti oṣù báyìí di báyìí o ìjìra o wọ́n ní according to kíní kan sultan kan kíní kan wọ́n ní mo ṣe máa kọ òyìnbó yẹn bọ́n ṣe máa kọ́ nìyẹn bọ́n ṣe máa ṣe nìyẹn àwọn ń ṣe ní kíni oṣooṣù ẹ̀yìn èsè lóṣooṣù inú Ramadan nìkan náà lẹ́ẹ̀kan wà torí kàlẹ́ndà tán ti gbé ilẹ̀ ẹ̀dẹ̀ jẹ́ ìfẹ́lẹ́ yìí náà parí rẹ̀ yín èèyàn kò tuntun èmi náà bẹ́ẹ̀ ṣe ń wò mí mo lè sọ àwẹ̀ next year lẹ̀ mo wá lè right o mo sì lè wrong ṣùgbọ́n ṣé sísọ yìí kò sá ìwọ gan lè sọ lọ sórí Google lọ́wọ́ kàlẹ́ndà ìwọ gan lè sọ ṣùgbọ́n wáyé táwọn ò lè sọ Ọlọ́run àtànábì èèwò ni a sọ wọn ni a rọ́ṣù ni tábà sí rọ́ṣù tari pósò òjò kápá àbáàní kó ṣe kí ni o kó pé 30 tàbí kásìkà Ramadan kó pé 30 ẹ̀yin òwú lẹni interest inú pé ẹ fẹ́ wóṣù gan lọ́dì 29 ẹgbọ́n tánàbí sọ o la ilaha illallah ẹgbọ́n tánàbí sọ o ànábì tó wá dọ̀dì 29 yẹn ẹ wá oṣù tẹ́ ẹ bá wá rí ẹ wá kàpá ẹ̀yin òwú lẹ wóṣù lọ́dì 29 torí ẹ̀yin ti conclude pé kò wulẹ̀ lè sọ́sù kò wulẹ̀ lè sọ́sù ẹ wo subhanakallahumma wa bihamdik ní paríparí ẹjọ́ à ń ṣe online class fáta fẹ́ ṣe online class ẹ jẹ́ ká pe nọ́mbà ẹ jẹ́ ká mẹ́sẹ̀jì mi lórí WhatsApp bóyá fáwa ni àbí fáwọn ọmọ wa ni àbí fún ẹ̀ńtà àbámọ̀ ni 090 31 32 41 12 090 31 32 41 12 090 31 32 41 12 so ó ní nọ́mbà mi tó ṣe wípé a lè ṣe kíni o a lè message mi lórí WhatsApp ṣé wàá àǹfààní kan wà ó yẹ pé 5 slots òun ló kù báyìí pẹ̀lú hajj mikot fún àtàwọn fẹ́ ṣe hajj lọ́dún 5 slots péré náà ló kù program tí mo ṣe ní jẹta lálẹ́ jẹta mo ló kù 10 but 5 ló kù báyìí so fún àtàwọn fẹ́ ṣe hajj ẹ jẹ́ ká message nọ́mbà hajj mikot ọ̀làdẹ̀ náà sọ pé ó máa close 0 wọ́n ti lọ 080 23 88 0944 080 23 88 0944 090 32 07 69 47 090 32 07 69 30. ẹ wá jẹ́ ó jẹ́ wípé lórí WhatsApp nìkan láti mẹ́sẹ̀jì wọn torí wọn sí ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ wọ́n wà ní Umrah so WhatsApp nọ́mbà wọn ta lè mẹ́sẹ̀jì nìkan 080 23 88 0944 080 23 88 0944 so àbí Allah subhanahu wa ta'ala kó pẹ́ ní kọ̀ọ̀kan wa kó kún wa lọ́wọ́ ẹ máa bú mi n kò ní sọ̀rọ̀ kòkò kán mi ní tèmi sáà mọ̀ ní wípé gbogbo wa pátá ojú wa yóò ṣe kí ni o ojú wa ó clear àbí Allah subhanahu wa ta'ala kó má dààmú ẹnì kọ̀ọ̀kan wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illallah astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh ká má gbàgbé láti share program náà.